gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday January 14 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, wọ́n ṣe bá Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, ojúbọ ọkùnrin ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ share rẹ̀ kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò lè fọ́, ọwọ́ tẹ ti fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ẹ máa wà motivated dáadáa. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi kọ́ ẹ̀kọ́, láti fi wá ìmọ̀, ẹ update ara yín, ẹ tún wá ìmọ̀ kún ìmọ̀ tó tún lè ràn ìgbésí ayé yín lọ́wọ́, pàápàá ọ̀rọ̀ iṣẹ́ yín tó tún lè ràn lọ́wọ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti fi wá ìmọ̀, gbogbo ìtẹ́bámọ̀ lè ní àwọn yìí lọ́wọ́ lọ́jọ́ iwájú, lè ní kẹrin dájú pé ẹ lo àwọn idea èyí tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí, kẹ lò lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Nǹkan máa lọ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, kò ní sí pé bóyá ara yín ò yá gágá rárá. Ọjọ́ tòní ẹ má dá sọ́rọ̀ sí wọn pè sí àbẹ́ tí ó kàn yín, ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ Erùpẹ̀ Alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Lọ́jọ́ tòní a ṣe yín bí ìgbà pé kí ẹ pa àwọn kankan tì, àwọn nǹkan tó dàbí ìgbà pé kò wúlò fún yín. Kódà ó lè jẹ́ àwọn ènìyàn tẹ́ ń wò pé àwọn ẹni yìí wọn wọ́ tiẹ̀ rárá, ó ṣeé ṣe kẹ́ fẹ́ pa wọ́n tì lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti ṣàwòye sí nípa ìgbésí ayé yín. Ẹ ṣàgbéyẹ̀wò rẹ̀ dáadáa, ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ ti ń ṣe tó ń ṣàkóbá fún lọ síwájú yín, kẹ́ wá gbájúmọ́ ṣíṣe correction lé lórí. Àwọn correction tẹ́ bá ṣe lásìkò yìí á bí ìpópadà ọ̀tun fún yín láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ má fọkàn sí gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn, kẹ̀sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni lénìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ẹ wòye sí relationship yín dáadáa, ẹ kọ́ bí ara sí relationship yín lénìí o. Ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Àsìkò tẹ́ bá lò pẹ̀lú wọn yìí á jẹ́ ètò ṣe é pé ó máa tayọ púpọ̀, tó máa dára púpọ̀. Ó ṣeé ṣe kí ẹ dìjọ jíròrò lọ́nà tẹ́ lè gbà fòpin sí àwọn nǹkan tó dàbí issue tó ń wáyé nínú relationship yín, tàbí láti plan lórí nǹkan tó lè bí ìdàgbàsókè fún ìbáṣepọ̀ yín. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín lọ́jọ́ tòní o. Tí a bá ti ń stress ara yín ju bó ṣe yẹ lọ láti bí ijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí yẹn fẹ́ fa àìlera díẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín o. Ó dára kẹ́ ṣe check up, ẹ ṣe medical check up lọ́jọ́ tòní, kẹ́ maintain ìlera ara yín. Gbogbo nǹkan kí nǹkan tó bá ṣe yín nínú ara pátá, kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ lo oògùn láti mójútó. Tẹ́ bá ṣe eléyìí á tún fún yín lókun àtagbára láti tẹ̀síwájú dáadáa láàyè iṣẹ́. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun lénìí, ṣùgbọ́n ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ fètò sí nǹkan yín lénìí, kẹ́ sì rí dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ẹ máa wà very creative dáadáa lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ̀yìn gbá máa gbáradì, ẹ máa prepare láti rí dájú pé mójútó gbogbo nǹkan kí nǹkan tó bá jẹ́ tiyín, ìbàjẹ́ iṣẹ́ ni, ìbàjẹ́ mọ̀lẹ́bí, ìbàjẹ́ àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ tòní ẹ wulẹ̀ rí dájú pé ẹ ṣe correction lórí àwọn nǹkan tẹ́ bá wò pé bóyá kò tọ́ láwọn àyè yẹn. Ẹ dẹ̀ gbajúmọ̀ṣẹ́ dáadáa kẹ́ lè rere gbámúlé ní, ẹ wà positive kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ Erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ jìnnà sí family issue pátápátá. Èyí tẹ́ fi ṣe yẹn ẹ ò lè ronú jinlẹ̀ nípa nǹkan tó ń lọ nínú ilé yín lọ́jọ́ tòní, àtọ̀nà tẹ́ lè gbé gbà láti jẹ́ kàlàáfíà gbalẹ̀ láyìíká yín. Gbogbo nǹkan tó bá dàbí ìgbà pé kò sí títò, ẹ wá bẹ̀yìn fẹ́ tuntò pẹ̀lú ọpọlọ àti ẹ̀bùn tọ́lọ́run fún yín lọ́jọ́ tòní. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn, ẹ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì lénìí. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ gbà láfíà láàyè lénìí. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà mójútó ohunkóhun pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 àsìkò ti tó wáyé láti bá àwọn èèyàn sọ̀rọ̀, láti communicate àwọn idea yín láàyè iṣẹ́, láti polówó ọjà yín dáadáa, láti lo ọ̀rọ̀ ẹnu yín lọ́nà tó lè gbàràn gbèsè ayé yín lọ́wọ́. Àwọn ọ̀rọ̀ yín lọ́jọ́ tòní lájẹ́ tó máa wà very catchy, tó ṣe é pé táwọn èèyàn bá ń gbọ́ wọn á máa nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀. Ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Tẹ́ fi ṣe yẹn, ẹ wulẹ̀ rí dájú pé ẹ ràn èèyàn lọ́wọ́ láti yanjú àwọn ìṣòro wọn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Ọ̀yàn kan lè nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ fún, kẹ́ ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wà available fáwọn tó bá nílò ìrànlọ́wọ́ yín. Gbogbo nǹkan tó bá dàbí issue èyí tẹ́yin gan fúnra yín ti ní pẹ̀lú èèyàn bóyá láti jọ́ pípẹ́, kí ẹ wá bẹ ifẹ́ yanjú gbogbo ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ̀ nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ẹ mú sùúrù lò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì tẹpá mọ́ṣẹ́. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Gbogbo nǹkan tẹ́ ti ń ṣiṣẹ́ lórí látijọ́ mẹ́ta, gbogbo ẹ̀ máa bẹ̀ sí bí oore lásìkò yìí o. Ẹ ò lè gbajúmọ̀ bẹ ifẹ́ sì kí ọ̀fọ́ǹdì yín lásìkò yìí. Ẹ fọgbọ́n ṣe lórí owó lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ rí àwọn ire kan kíre kan wọlé fún yín tí kì í ṣe látòrí nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí, ó lè jẹ́ látòrí nǹkan tẹ́ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn tàbí àánú kan tẹ́ ti ṣe àbórí kan tẹ́ ti ṣe èèyàn tẹ́nìyẹn wá rí ìwọ́ọ̀dù yín lásìkò yìí. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n kí sara pẹ̀lú ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí. Gbogbo plan yín pàtàkì ẹ pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ṣe ń fẹ́. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti fi correct ara yín púpọ̀ púpọ̀. Ẹ ní láti fi correct ara yín, bẹ́ẹ̀ sì lẹ́tún láǹfààní láti improve ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ ṣàyẹ̀wòye sí nípa ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe é pé ẹ nílò láti kọ̀ kalẹ̀, bóyá àwọn nǹkan tó ń fàdíwọ́ dènà ni. Ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀, kẹ́ wá gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé ó lè mú ìdàgbàsókè wá fún ìgbésí ayé yín. Ọjọ́ tòní tún jọ́jọ́ tó ṣe é pé ó ṣeéṣe kẹ́ ẹ rí àwọn opportunity kan èyí tó lè bí ìpòpadà fún ìgbésí ayé yín. Eléyìí lè wáyé ní ọwọ́ òwúrọ̀ ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ lo opportunity yẹn lọ́nà tó lè gbà ràn yín lọ́wọ́. Gbogbo opportunity tó bá wáyé lọ́jọ́ tòní kẹ́ tètè yá grab ẹ̀ ló dára. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá o. Tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ fètò sí nǹkan yín kí ẹ sì ní ìrẹ̀lẹ̀. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí mood yín kó rí bákan bákan. Ẹ lè ní mood fluctuation lọ́jọ́ tòní. Ẹ ní láti dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí àwọn èròǹgbà tí ó tọ́. Àwọn èròǹgbà tí ó tọ́ pátápátá ẹ jìnnà sí. Ẹ má ronú àròjù rárá. Ríronú àròjù kò lè solve nǹkan kan rárá lásìkò yìí o. Gbogbo nǹkan tó dàbí àwọn èròǹgbà tí ó tọ́ ẹ jìnnà sí pátápátá. Ẹ pray, ẹ free mind yín. Tí mood swing yẹn bá tún wà dàbí ìgbà pé ó tún tẹ̀síwájú, ẹ wulẹ̀ bá èèyàn kan sọ̀rọ̀. Èèyàn tó jẹ́ olólùfẹ́ yín kan ẹ bá wọn sọ̀rọ̀, tàbí kẹ́ wá bẹ ifẹ́ lò àkókò àti ìgbà láwùjọ àwọn tó ṣe é pé wọ́n á mú kí ní dùn kára yín yá gágá. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ wá ìdùnnú fúnra yín. Ẹ sì má fi inú tọ̀yàn rárá tàbí gbára léèyàn rárá lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ọjọ́ àforíjì àtọjọ́ yíyànda nǹkan ló jẹ́. Ẹ rí bí gbogbo nǹkan tí ó ń jọmọ́ àwọn lásùnmọ́ yín, àwọn alábàáṣe yín, àwọn ọ̀rẹ́, àwọn tẹjọ súnmọ́ra yín, ẹ rí bí wọ́n ṣàríwòye sí lórí wọn. Ẹ wo gbogbo wọn fínífíní. Àwọn tó bá ṣe pé bóyá ìwà wọn kò bá ti yín mu, ẹ wulẹ̀ jọ̀wọ́ wọn. Àwọn tó bá ṣe pé ìwà wọn bá ti yín mu báyìí, àwọn ni kí ẹ bá ṣe, àwọn ni kí ẹ tẹ̀lé. Àwọn tẹ̀mọ̀ pé tẹ bá jọ ń bára ṣe á bí lọ síwájú, á bí dáadáa. Ó tún wá ṣeéṣe kẹrí ìgbárùkùtì kan látọ̀dọ̀ èèyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Opportunity lè wáyé láti ibikíbi lówùúrọ̀ ọjọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Teal green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 gbogbo focus yín lásìkò yìí ó ní láti dá lé lórí ibẹ̀ ìfẹ́ yanjú gbogbo nǹkan tó dàbí iṣẹ́ èyí tẹ́ ti ń ṣe láṣepàtì látijọ́ mẹ́ta. Ẹ yanjú gbogbo ẹ̀ pátá. Ẹ ṣàríwòye sí, kẹ́ review àwọn nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn lórí iṣẹ́ yín. Ẹ rí dájú pé mọ́kàn balẹ̀ tẹ́ bá ń ṣiṣẹ́ lásìkò yìí kó má bàa sí mistake èyí tó ṣe é pé a fẹ́ cost yín ní rẹpẹtẹ láwọn ọjọ́ tó à ń wò lọ́kàn yìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wà determine dára. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.